ẹ̀sọ́yè orúkọ tèmi ni ọmọọba bi-Ogun tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ tó ń rí sí ìdàgbàsókè ìlọsíwájú àti ìgbéni ní àṣà àti ìrìn àjò afẹ́ ilẹ̀ Rẹ́mọ ní Àwùgẹ̀. Lọ́jọ́ tòní mo ní àǹfààní láti tún wá bá bàbá wa olóríire ọba tí Ọlọ́run fi àlàáfíà ìmọ̀ òye tọ́lọ́run fi jíǹkẹ́ wọn. Àwọn ni Adeilo ọba Sikirulai Adeilo Ajibowu Adeyiga Agbelese bi-Ogun kẹta Onirolu tìlú Irolu. Kábíyèsí o. Kábíyèsí o. Lọ́jọ́ tòní a tún ní àǹfààní láti wá fi ṣe ọba Dr. Babatunde Adewale Ajayi Torungbowa kejì Akarigbo àti olórí gbogbo àwọn ọba nílùú ilẹ̀ Rẹ́mọ. Iṣẹ́ tí wọ́n ní káwa jẹ́ fún kábíyèsí lọ́jọ́ tòní ni pé àkójọpọ̀ alákọ̀ọ́kọ́ rú ẹ̀ tí àwọn ọmọ ilẹ̀ Rẹ́mọ káàfàtà ó máa wáyé ní oṣù kejìlá láti ogúnjọ́, that is 20 to 27 ní oṣù tó ń bọ̀. Nínú gbogbo nǹkan tí a fẹ́ ṣe ni pé a fẹ́ ṣe àfihàn àwọn ọmọ wa tó wà ní iléèwé ní secondary school. Wọ́n máa ṣe competition, ìdíje. Wọ́n máa kọ oríṣiríṣi nǹkan tó mọ̀ nípa ìlú kọ̀ọ̀kan tí wọ́n dẹ̀ máa ṣe ẹ̀bùn fún àwọn tó máa gbégbá orókè. Ẹlẹ́ẹ̀kejì ni pé a máa tún ṣe àfihàn bí àwọn nǹkan àṣà àti ìṣẹ̀báyé ìlú kọ̀ọ̀kan ní ààfin Akarigbo ní Ìṣàgámù. A tún máa ṣe dance drama. Dance drama yẹn ni pé báwo ni ìlú Rẹ́mọ, kí ni àwọn ìtàn tí ó rọ̀ mọ́ ìlú Rẹ́mọ, níbo la ti ṣẹ̀dá wá, àwọn mélòó náà wá láti Rẹ́mọ quarters, níbo náà tẹ̀dó sí. Gbogbo yẹn ni àlàyé tún máa wà lórí dance drama. Ní àkótán ẹ̀ ní 27 a máa ṣe àṣekágbá ẹ̀ ní stadium tó wà ní láàrin Ìṣàgámù sí ìlú Ìkẹ́nnẹ̀. So àwọn iṣẹ́ tí Adeilo ọba Dr. Babatunde Adewale Ajayi Torungbowa kejì Akarigbo àti olórí ọba ilẹ̀ Rẹ́mọ tó ní ká wá jẹ́ fún kábíyèsí nìyẹn. Lọ́jọ́ tòní kábíyèsí máa jẹ́ ká mọ̀ bí inú àwọn ṣe dùn tó, báwo làwọn ṣe rí sí, kí ni ìbájọṣepọ̀ tó máa wà nínú àkọ́kọ́ rú ẹ̀ àkójọpọ̀ àwọn ọmọ ilẹ̀ Rẹ́mọ tó wà ní Nàìjíríà àtàwọn tó máa wá sílé, àti ìbájọṣepọ̀ tó wà láàrin Àgọ́hùndé tó máa ń ṣe lọ́dọọdún, àti ìsọwọ́pọ̀wọ́pọ̀ ìrànlọ́wọ́ táwọn olóyè kábíyèsí àtàwọn ọmọ ìlú kábíyèsí tó ti fún wọn. Àní nǹkan tí kábíyèsí Adeilo tó ti ń gbéṣe tí ìfọ̀kànbalẹ̀, ìtẹ̀síwájú, ìlọsíwájú, ìṣọ̀kan tó fi wà ní ilẹ̀ Rẹ́mọ. Kábíyèsí àwa bá wa kó ọ̀rọ̀ yìí nílẹ̀ láti ṣàdúrà fún gbogbo àwọn èèyàn tó ti ràn lọ́wọ́, tó ti ràn kábíyèsí lọ́wọ́, tó jọmọ Irolu àti tó jọmọ Irolu. Kábíyèsí o. Bàbá yìí ẹ kú dédé. Kábíyèsí sà. Ọmọọba. Kábíyèsí sà. Ẹ̀mí àgbọ̀n. Àmín sà. Àníwọ̀ ẹ̀tì. Àṣẹ sà. Ṣé ànídìṣẹ́ mọ́ ẹ lọ́wọ́? Àṣẹ sà. Kábíyèsí. Agbára Ọlọ́run àṣeyà ìlú máa ṣe. Àṣẹ o. Wàá máa lọ rí, wàá máa bọ̀ rí. Àṣẹ Èdùmàrè. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi ni pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alhamdulillah. Ọba àgbà òun láti dúpẹ́ fún, tó fún rẹ̀ yan bàbá wa aláyélúwà ọba Adéwálé Àjàyí sí ipò tí wọ́n wà yìí. Ọlọ́run fúnra ẹ̀ ló yàn wọ́n síbẹ̀. Ọlọ́run dẹ̀ bíi pé ó ní purpose tó fi gbé wọn wá. Láìgbà tí wọ́n ti dé náà láti bẹ̀rẹ̀ sí rí àyípadà sí rere àti iṣẹ́ tí wọ́n ti ń gbé ṣe. He's a visionary leader. Adúpẹ́ lọ́wọ́ wọn. Èyí tí a bá jókòó yìí iṣẹ́ ọwọ́ wọn ni. Àwọn náà introduce ẹ̀ pé ó gbé àwọn gateway Remo Growth Foundation ló gbé wọn dìde. Iṣẹ́ wọn náà dẹ̀ ń búyọ. Iṣẹ́ wọn náà dẹ̀ ń gbèrú. Ó ń kó gbogbo Rẹ́mọ lápapọ̀ tí ò sí ẹlẹ́yàmẹ̀yà. Àsìkò tí Ọlọ́run gbé bàbá wa Akarigbo Adéwálé Àjàyí
tọ́lọ́run gbé wọn dé tó gbé wọn sórí àléfà kábíyèsí o. a mọ rírì oore tọ́lọ́run ṣe fún wa. Àkọ́kọ́ bàbá jẹ́ ẹni tí ó nígboyà tó bá dẹ̀ ń ṣe nǹkan ó mọ ohun tóun ń ṣe. Bàbá jẹ́ ẹni tí Ọlọ́run ránṣẹ́ torí ẹlòmíì ó kàn wáṣẹ́ ni. Ẹlòmíì ń wo ibi tí orí gbé ti yàn, ibi tọ́jà gbé ti tà ló ń wá, tí bàbá wa ò rí bẹ́ẹ̀ yẹn. Bàbá wa jẹ́ ẹni tó ń kó gbogbo Rẹ́mọ papọ̀ tí ò sí ẹlẹ́yàmẹ̀yà. Kò fẹ́ gbà pé Ṣàgámù ni wọ́n ti wá Ògìjò ni. No. We are all equal before him. Ó dẹ̀ ń ṣe ẹ̀tọ́, kò lójú kòkòrò. Ó mọ ohun tá à ń fẹ́, ó mọ ohun tó yẹ wá, ó dẹ̀ ń ṣe fún wa, inú wa dẹ̀ ń dùn. Lágbára Ọlọ́run àní tètè mọ yẹ. Àmín o. Ẹlẹ́yìn ni kò ní síwájú. Àmín o. Ó lé ara ó lé ẹ̀mí ò ní jà. Àmín kábíyèsí. Ọlá àdá ọmọ ẹ̀ sí. Àmín. Tá bá ní ká máa sọ ọ̀rọ̀ nípa kábíyèsí, ilẹ̀ àṣùwà síbí. Ṣùgbọ́n ètò tó wà ní tàǹsìn tá à ń sọ̀rọ̀ lé lórí bá fẹ́ ṣe Rẹ́mọ Day àkọ́kọ́ rú ẹ̀. Oríire ńlá ló jẹ́ fún gbogbo ọmọ Rẹ́mọ láti rí irú ìṣe yìí tó dẹ̀ ṣojú gbogbo ẹ̀mí wa. Eléyìí fi hàn wá wípé gbogbo ọmọ Rẹ́mọ ìkan ni wá. Kì í ṣe pé a máa ní Ṣàgámù kò sí Irolu. Rẹ́mọ ì tí ì pé Ṣàgámù tí ó sóde ń bẹ, Rẹ́mọ ì tí ì pé. Bàbá wa òfin yẹn ṣì wà o. Ó ń délé, ó ń dóko. Ṣẹ́rí ètò yìí ó ṣe pàtàkì púpọ̀, jẹ́ pé ó máa túbọ̀ máa gbé ọ̀rọ̀ Rẹ́mọ sókè síwájú àti síwájú. Láti ìran yìí títí dé ìran tó tún bọ̀, táwọn ọmọ wa máa mọ̀ pé Rẹ́mọ o ìkan ni wa o, kò sí ẹlẹ́yàmẹ̀yà nínú wa o. Èyí tá a dẹ̀ fẹ́ ṣe yìí, Ọlọ́run là ń bẹ̀ kó bá a lọ́wọ́ nú ẹ̀. Àmín. Kó má ṣe léyìí tá a máa ṣe tá a máa fi dágbére fáyé. Àṣẹ Èdùmàrè. Tá a máa ṣọ̀pọ̀lọpọ̀. Àṣẹ Èdùmàrè. Mo dúpẹ́ lọ́wọ́ Remo Growth Foundation. Kábíyèsí sà. Láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, láti chairman Túnjí Lawal Ṣólárin àti ààrẹ Kọ́lá Oyèfẹ̀sọ, wọ́n gbìyànjú, wọ́n tan ìmọ́lẹ̀ sí Rẹ́mọ. Nígbà tó tún rẹ̀ àgbàtàgbà tún fẹ́ lọ jókòó, wọ́n fẹ́ fi àwọn ọmọ kéékèèké síbẹ̀, wọ́n tún fi àwọn ọmọ tó dángájíá jẹ́ pé àwọn náà tún ṣe ribiribi méje yàyà mẹ́fà láti olórí wọn Ọ̀túnba Ṣẹ́ni Adétù àti gbogbo àwọn agbátẹrù ẹ̀ ló fi dọ́dọ̀ alukoro ẹgbẹ́ yìí kì í ṣe ọmọọba Bíọ́lá Ògúndókun. Kábíyèsí o. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀ ń gbé Rẹ́mọ ga. Ọlọ́run máa gbé yín náà ga. Àṣẹ kábíyèsí. Ọlọ́run ní rẹ̀ yín lẹ̀. Àṣẹ kábíyèsí. Gbogbo àdáwọ́lé yín ló máa yọrí sí rere. Àmín àṣẹ sà. Lágbára Ọlọ́run dẹ̀ ní dójú tì yín. Àṣẹ kábíyèsí. Iyì yín ò ní ṣá. Àṣẹ sà. Ẹwà yín ò ní dòfo. Àṣẹ kábíyèsí. Ijó máa bájó fún yín. Àṣẹ o. Ayọ̀ máa báyọ̀ fún yín. Àṣẹ o. Lágbára Ọlọ́run ẹ máa tipádépá. Àṣẹ o. Ẹ máa lọ rí. Àṣẹ. Ẹ máa bọ̀ rí. Àṣẹ. Àjò tó ń lọ tán kì í dé ẹ̀ ní bá wọn lọ sí yẹn. Àmín àmín. Èmi Onirolu of Irolu, ọba Sikirulai, Adeilo Ajibowu Adeyiga, Agbelese bi-Ogun kẹta, ẹkùn gbére níjà. Kábíyèsí o. Ẹ ṣé gan-an, mo dúpẹ́. Èmi náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀nà ọpẹ́ mi pọ̀ kí là ò dúpẹ́ fún. Ṣé àyè tá a wà yìí ni àbáwọn nǹkan mèremère tọ́lọ́run ti ràn wá lọ́wọ́
pẹ̀lú àwọn ọmọ Irolu tá à ń gbèsè àwa kọ́ o Ọlọ́run ní o gbogbo ohun dáadé ń ṣe yìí láti ìgbà tí bàbá Àkárìgbò ti dé kò yọwọ́ sẹ́yìn bẹ́ẹ̀ o ó ń gbọ́nwọ́ sí o torí inú wọn ń dùn àkọ́kọ́ níbi tá a wà yìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìlérí Ọlọ́run ló ṣẹ ní 1992 nígbà tí mo ń gba staff of office nígbà tí máa acceptance speech mi I quote mo ní ìwọ Ọlọ́run tó wà ní sátíà tó bá dẹ́mi mi sí mo fẹ́ jẹ́ ọba àkọ́kọ́ tó máa kọ́ palace ní Irolu and this has come to pass. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí tini lẹ́yìn tí ò tini lójú. Mo rò pé ibi tá a wà náà ó bójú mu. Is a world class. A dúpẹ́ fọ́lọ́run. Is a world class. Mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Irolu nílé lóko l'Amẹ́ríkà ni ní Britain ni fún àdúró tì wọn. Wọ́n rí lè dúró tì mí. Wọ́n mọ̀ pé mi ò kí ń parọ́. So that I don't believe people telling lies. Wọ́n dúró tì mí àtàwọn olóyè. Wọ́n dúró tì mí òkìtì bàbá oko. Ìyẹn ni bàbá wa Odole Odua. Ìfẹ́ wà láàrin wa. Bàbá ò fẹ́ni tó ń purọ́. Bàbá rí pé mi ò pẹ̀lú purọ́. Láti máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí lóòótọ́ ọkọ ọmọ mi of blessed memory Dr. Adigun olókọ fún mi ní 5 million. Wow. Tó kí n fi lọ bẹ̀rẹ̀ palace. Mo gbẹ́dùn ọkàn mi mo gbé lọ sọ́dọ̀ bàbá Kẹ́sìntìn Adébùkọ́lá Adébútú Odole Odua of the source. Bàbá nídìí ìrànlọ́wọ́ yín ẹ ràn mí lọ́wọ́. Bàbá ní Ọlọ́run á tà wọ́n lẹ́yìn. Àwọn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Níbi tá a bá dé yìí ó bàbá ti kò ṣe kà kí n má lọ rí ìzàlámù kò ṣe kà wọ́n dẹ̀ yìí sọ fún mi pé àwọn ń bọ̀ wọ́n láwọn ń bọ̀ and by the grace of God bàbá máa commission bí báyìí bàbá ló máa commission rẹ̀ òjì ẹ̀mí mi dẹ̀ ló máa ṣe. Mo fi ti bàbá Odole Odua mo fi dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ mi mẹ́ta kan. Colonel Dele Oyefuga òun náà wà nù is a member of this second vice chairman of Remo Growth Foundation. Yes, sir. Mr. Sheson Ogun. Okay. Lawyer Seye Opasanya. Okay. Mo fi àwọn mẹ́ta yìí mo fi kí gbogbo àwọn ọmọ Irolu pátápátá l'Amẹ́ríkà ni ní London ni fún àdúró tì wọ́n wọ́n ṣe dúró tì mí yẹn gbogbo igi tó dúró tolúwẹ̀rí ara máa ń tù ni ara tù wọ́n wọn ò ní rí nira wọn ò tẹ̀ ń gbókò ẹlẹ́nà bàjọ́ wọn ò ní gbókò wọn á bá mi lé ẹlẹ́yìn ni gbogbo wọn ò ní síwájú. Ó lè ara ó lè ẹ̀mí ò ní jà wọ́n iṣẹ́ ò ní dìṣẹ́ mọ́ wọn lọ́wọ́ Ọlọ́run á dá wọn sí lágbára Ọlọ́run àṣeyè àṣegbàyè náà máa ṣe àlùyọ náà máa lù àní làlùwọlẹ̀. Ṣé wàá rí Remo lápapọ̀ Ọlọ́run fúnra ẹ̀ ló mú wa ń bọ̀ láti Remo quarters ló mú oníkálukú wa tẹ̀dó síbi tá a dé ìṣe sójọ. Adúpẹ́ èmi ọba Irolu pẹ̀lú àwọn tó tẹ̀lé Àkárìgbò ń bọ̀ láti Remo quarters. Nígbà tí wọ́n ń bọ̀ ọ̀nà pọ̀ tán ti yà tán dúró ọjà Ìjẹ̀bóde tán dẹ́kùn láti kíní bí wọ́n ṣe sọ fún mi pé nígbà tí wọ́n dé Ìkẹ́nẹ́ ìyẹn yà
Okay. Wọ́n fi yẹn ń pè yẹn ní ìkíní. Okay, ìkíní. Okay. So Irolu sì tẹ̀lé Àkárìgbò tí wọ́n fi dé ibi roundabout tí pọ́ọ̀tù Ṣàgámù wà yẹn. Okay. Ibẹ̀ ni Àgàn Okay. tún gbé fáyẹlẹ̀ tó tẹ̀ Irolu dó. Tó dálẹ̀ lónìí kí ni kó padà. La fi ń bọ̀ la fi dé ibi tá a wà yìí. So Àgàn is a brave man. Bẹ́ẹ̀ni náà ṣe ń jẹ́ ẹkùn gbére níjà. Is a hunter. Wow. Àyádẹ̀kó. By the time tó máa fi débí, níṣe ló ti bá àwọn ọkọ̀ Okay. níbí. Àwọn bíi Ìkẹ́nnẹ́. Tó bá dé Ìkẹ́nnẹ́ sìn, ní alẹ́ gbogbo àdúgbò tó wà ní Ìkẹ́nnẹ́ ló wà ní Irolu. Okay. Àgbà Túndòmólé, àwọn náà ní Túndòmólé ń bí. Okay. Bọ́n ṣe wà nìyẹn. Okay. Ṣàṣà lẹni tí ó tan mọ́ Irolu tí ò ní tan mọ́ Ìkẹ́nnẹ́. Okay. Wọ́n bá wọn Ìpẹ́rù, pátọ̀fì Ìpẹ́rù, Òde. Wọ́n ṣe bá wọn bí. Bá ní ẹ̀yin náà ẹ wà. Ẹ jẹ́ kí gbogbo wa ká rólù síbí. Okay, Karolu. Let's stay together. Let's stay together. Okay, Karolu. Okay. Bí a ṣe wà nìyẹn. Okay. Okay. Jáde wà látìgbà yẹn. Lágbára Ọlọ́run Rẹ́mọ ó ti ń tò ń bọ̀ wá. Ó túnbọ̀ wá lárinrin lásìkò tí bàbá wa Ajayi. Babátúndé Àjàyí. Ó túbọ̀ ń tòrò, ó túbọ̀ ń dùn jù bẹ́ẹ̀ lọ. Ó lóyin ni. Lágbára Ọlọ́run. Ọlọ́run tó ti ń fadùn sí kò ní bẹ wúro sí. Lágbára Ọlọ́run Rẹ́mọ yìí ó ti ń jálura wọn sìn. Bẹ́ẹ̀ni sà. Tá bá ń lọ lọ́nà iléeṣẹ́ sìn ó ti kanra wọn. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ ni a ti ń kanra wa káàkiri nìyẹn. Gbogbo ẹ̀ túbọ̀ máa já papọ̀. Àṣẹ. Adé lẹ́mìí Àṣẹ. àlàáfíà Àṣẹ. láti máa ṣe. Àṣẹ. Ẹ rí gbogbo àwọn tó máa kópa nínú ètò tó ń bọ̀ yìí, ara la máa fi dá. Àṣẹ Èdùmàrè. Àní dáràn. Àṣẹ Èdùmàrè. Gbogbo ọmọ Rẹ́mọ pátápátá nílé lóko ọkàn wọn á balẹ̀. Àṣẹ o. Àṣírí wọn á bò. Àṣẹ o. Lágbára wọn máa kéré wálé ni. Àṣẹ o kábíyèsí. Ilé iṣẹ́ ńláńlá Ọlọ́run á bá máa gbé àwọn ọmọ Rẹ́mọ dìde. Àṣẹ. Wọ́n máa dálẹ̀ Àṣẹ o. níṣojú ẹ̀mí tiwa. Àṣẹ o. Àwọn ọmọ tiwa náà máa pẹ̀lú. Àṣẹ o. Ẹ̀yin náà aṣoríire. Àṣẹ o kábíyèsí. Lágbára lọ ibi tán ti náwó àní nájú ń bẹ̀. Àṣẹ o. Ọlọ́run ní dójú àdúrà tiwa. Àṣẹ o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run dá mi sí. Àṣẹ. Èmi náà pẹ̀lú ẹni tó máa witness Rẹ́mọ Day tàkọ́kọ́ tí a máa ṣe. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Àdẹ̀nífẹ́lẹ́ yìí ṣàṣemọ́. Lágbára Ọlọ́run kábíyèsí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Kábíyèsí. Ẹ ṣé gan. Kábíyèsí. Ẹ ṣé mo dúpẹ́. Kábíyèsí ẹ ṣé gan. Thank you. A dúpẹ́ lọ́wọ́ Aláìlúwà ọba Sikirulai, Adeilo, Ajibowu, Adeyiga, Agbelese bi-Ogun kẹta, Onirolu tìlú Irolu tí wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ sí àgbàláàfin wọn ní ìlú Irolu. Ká tó lọ, nítorí pé àwọn èèyàn tí wọ́n bá lè gbọ́ Yorùbá tàbí Rẹ́mọ. My name is Omoba Abiola Ogundeko. Today we came to Irolu Remo to meet with His Royal Highness Oba Sikirulai, Adeilo, Ajibowu, Adeyiga, Agbelese bi-Ogun III, the Onirolu of Irolu, to come and officially present the royal message sent to him from His Royal Majesty Oba Dr. Babatunde Ajayi, Àkárìgbò and paramount ruler of Remoland, for the upcoming 4th edition of Remo Day celebration. And Kabiyesi has really said a lot concerning the importance or significance of the forthcoming socio-cultural activities, the maiden edition tagged Remo Day celebration. Kabiyesi has thanked the people, his sons and daughters that have been supporting him, most especially Odole, that is Sir Kesintin Adebukola Adebutu, for numerous contribution and support given to Irolu
for infrastructural development. On this note, we thank you all for being our followers, for being our supporters. Thank you all. See you next time. SOE.